ọ̀gá rẹ̀ bú ọ̀tá bú ọmọ rẹ̀ lọ kàn ní kò wọ́n ní bàbá rẹ̀ ó lọ sí ó dá máa fá pákó. La ilaha illallah. Ala safahatil jawi. bí wọ́n ṣe pọ̀ tó Zaidu nìkan ló mú olélé yìí ni ó lè bá mi gbé jẹ́ ọmọ kéwútà fún olè mú lòde pé eléyìí ni ó lè bá mi rìn jẹ́ ọmọ sẹ́tí wọ́n lè fi sọ lépélé yìí ní oníbàyè mi jẹ́ wá sí àkọ́kọ́ nù ẹ gbọ́ oríire Zaidu àkọ́kọ́ nù wọ́n rà á lẹ́rú ẹ gbọ́ o ṣùgbọ́n gbà tí ó dọ́dọ́ èèyàn ọ̀dọ̀ Khadija ló bọ́ sí ọ̀dọ̀ abọ̀rọ̀ ni ẹ gbọ́ Allahu akbar. Allahu akbar. jẹ́mọ́ ọ̀dà mọ́ bó o lọ wí ọmọ mi. Tawadatakum kannajmi. mo fẹ́ sọ̀rọ̀ ìdílé àmọ́ balẹ̀ kí o jẹ́ ń sọ mọ́. Lahali-nazirin. ẹ kú ní àṣìpa. Ala tabaqa. olóko àlọ́. Tilima iwa warafi'an. kí wàá ló wá ṣẹlẹ̀ Zaidu yìí Muslim Ọlọ́run ló ṣàánú wa afinimọ̀nà ẹnimọ̀nà ló yẹ ká tẹ̀lé Muslim wà jáde náà ọ̀kárẹ̀ bó lọ wí. Wala taku kadukhani. ọ̀yẹ́ ṣe kọ́ dẹ̀ sí náà. Yalu binafusi. ẹ̀yin jàmáà mi ẹ̀yin fámìlì mi lálẹ́ náà ẹ̀ ṣe àmín. 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 ẹ̀yin fámìlì mi lálẹ́ náà. Allahu akbar. Allahu akbar. jàmáà dá mi lóhùn dáadáa. lọ́dọ̀ Khadija Zaidu bó ṣe kéré mọ́ lọ́jọ́ orí ńjọ́ náà lọ́hùn ló bá délé pẹ̀lú ìwà rẹ̀lẹ̀ bó ṣe dipò kínní nù. níbi ìwà ó lè wọ yàrá Khadija ó lè bá tún léṣe àáfàá rẹ̀ ránṣẹ́ ó wá sáré tẹ̀lé ó lè ní ọ. kí ló dé mo ń tọ́ ọmọ jáde ọtí pa láàrin ni ó yẹ kó lè sùn pé ọmọ tí mo rán ìkí so lórí ibú ọmọ. tí àáfàá rẹ̀ bá ti rán ọ jáde tọ́ ọ jáde tó tún lọ yẹ yàrá wò fúra ọ èso lórí rẹ̀ ọmọ kéwù. ó lọ tètè wọlé kó máa ń tọ́ jínù. wọn ni ẹ máa kàwọ́ wájú mi ẹ̀ ń jíwó sínú ṣọ́ọ̀ṣì. bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe tọ́gà rẹ̀ rán ọ lóúnjẹ tó wá fóònù lé lóúnjẹ ìyẹn lè lò lóra ọba yàrá ń jẹ rí kọ́ mọ́ gbèpè pé ó lọ wí. Tawadatakum kannajmi. Lahali-nazirin. ọwọ́ rí ráìsì lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wá rí mi tí ò sọ bẹ́ẹ̀. Ala tabaqa. Tilima iwa warafi'an. bẹ́ẹ̀ ló jẹ ẹran jẹ ó wá ti bọ̀ náà ọbẹ̀ padà èyí ń wá yọ ojú eyín rèé ìyẹn tí Faridi ò lè jó tí ó. Tawadatakum kannajmi. Lahali-nazirin. mo wá débi tí ń lọ ẹni bò ní ń lọ ibẹ̀ gan la wá dé Khadija wá fẹ́ Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Khadija ṣe kí ni Fi Ànábì. ó wá ní ìwọ ọkọ mi bọ́ọ̀tì lálùbáríkà tó kí mo lè fún ọ tó ga jù mo bùn ọ lọ́mọ ẹ̀. Allah. Khadija ló bùn Ànábì Sallallahu alayhi wa sallam. kí ni wọ́n lè bùn ọkọ tiẹ̀ lẹ́yìn èpè ó tó lóun ò lówó lọ tó dé gbànú mọ́kùn tó kọ́ tí ń pakùn mọ́lẹ̀ ló lè bá dé lóru ó ní ẹ̀dákùn mọ́ lówó ọkọ náà sọ lówó wọ́n sì lu ọkọ bíi bàrà. Khadija obìnrin Radiyallahu ta'ala anha. Khadija obìnrin ó wá wo Zaidu ti sùnsùn pé ọmọ ẹni fọkànbalẹ̀ mo ṣe kí ni jama Ó bọ́kọ mi. ẹ tẹ̀lé mi ẹ máa gbọ́ níjọ́ mi ẹ máa ra náà mú kọ. Tawadatakum kannajmi. jama etí yín ní n bá sọ̀rọ̀ àbílẹ̀ aka yín
làákà yìí ni àbí ẹ wá máa dé mọ́lẹ̀ etí máa gbọ́dọ̀ dànù nígbà míì. láhàlì nàzìrì. Khadija obìnrin gidi ó wá wo Zaidu ọmọ Haritha ẹ gbọ́ Zaidu Allahu Akbar ẹ sọ bẹ́ẹ̀ dùn mọ́ mi jẹ́. Allahu akbar. bó o lọ wí. ala tabaqa tilima iwa rafi'an. ó wá bùn ọkọ ẹ̀ pé eléyìí ni ó lè tọ́jú rẹ̀ ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ súnmọ́ èèyàn ńlá ẹ mọ̀ ní wọn la ó yẹ ká lè tọ́jú wọn èèyàn ṣe fowó sápò tí ò ní bá a mọ́ ẹ ti nílà ọjọ́ iwájú yín ti bàjẹ́. aago ọ̀gá rẹ̀ fẹ́ ṣènáwó wọ́n sì fi ẹran sọ odidi ẹran màálù ìgbà tí èdàárọ̀ wọ́n wá ń bá bí etí bí eegun ẹsẹ̀ ọ̀gá ni mo dáràn táwọn wọlé oní gbogbo àlejò ti jẹ tán. 7 up ẹ fún mi là Allahu Akbar. wàlá tako kadokhani yàlú binafusihi. ẹ jọ ṣé mo lè sọ tẹ́tẹ́ lónìí. alasọfaha. ẹ ní sọtẹ́ náà rẹ. tìlíjà wíwá wàdìcàn. ọlọ́run jẹ́ aṣoríire. àmín. bàbá rẹ wá ń wá ká ìyá rẹ náà ń wá ká bàbá rẹ wá gbé owó kalẹ̀ ẹ gbọ́ níjọ́ tí wọ́n rà Zaidu ẹ gbọ́ 400 naira 400 naira ọmọ ilé ọlọ́nà bàbá rẹ wá ń wá ká ìgbà tó lóun ó ṣàfihàn mọ̀nà bí ajimisile òdì náà kan bá lọ àwọn lọ Mẹ́kà misile òdì kìnìkan rùkìbánà wà kìnìkan. rìjàlá wà rùkìbánà ala kulli dhamirin. ẹ̀yin tí ẹ tí ì lọ Mẹ́kà olóòní sílé wọ̀nyí. wa min kulli dhi. ọ̀rọ̀ yín ọmọ ọ̀dọ̀ lásán lónìí àtọ̀rọ̀ ọ̀gá. fajjini amiqin atayna u. ọ̀gá rẹ̀ sì fi ọ́ sọ igbá ọ sì ń jí ọjà rẹ̀ tà lẹ́yìn ọ̀ lè fi ṣe tó dáa. how I take his stock. ọ̀gá rẹ̀ fi wá rí pé òun ti jẹ gbèsè ọjà tán àṣàpálí ni ẹ ń wò ó lé ọmọ ṣẹ́ òun rákàntì ṣe ló bá kú níbi iṣẹ́ olóhùn fẹ́ lọ ṣèyàwó lọ́sẹ̀yàwó ọkọ ló fẹ́ nà ọ̀pá torọ́ ti pa àyàn lẹ́kùn àfikọ́ sunkún láyé rẹ̀ àfa rẹ̀ mú ọ lóde wọ́n 1000 ní òun ò rí mọ́ 500 òun ò rí mọ́ kí ni wọ́n fi ṣe èlò náà iṣẹ́ dọ́là dàtí wọ́n fi ṣe àfa ni wàláì owó yìí ò pé ẹ ṣe. rìjàlá wà rùkìbánà ala kulli dhamirin. mo gba tọba léèké níbẹ̀ o tí bá ń ṣe ìnáwó owó ńláńlá inú àpò ní wà lọ́wọ́ rẹ báyìí a ní ẹdí yín lẹ́nu bó náà wíjọ. wa min kulli dhi. ọ jẹ̀bi wọ́n ti pa ọ́ ládé bẹ̀ ni wọ́n fẹ́ ṣe ọ léegun ẹ̀yìn níjọ́ tó nǹkan máa ń kéwọn ò rí ọ ẹ̀yìn tí ẹ̀yìn àti di téèpù tẹ́ ìsọmọ kéwù ẹ̀ wá pa àfẹ́ ìnáwó lẹ́kún ẹ̀yìn wálẹ̀ ń lọ ra téèpù high voltage ní ò bàjẹ́ owó àwa tá n kàwó tani ò lè kàwó ó lè ní ọ ṣé professional owó kíkà ni tọ́ ní professional ni tani ò lè kàwó wọn ò rí mọ́ ni wọn ò rí mọ́ nínú owó bó o lọ wí. wa min kulli dhi. jama ẹ tẹ̀lé mi na'am. ẹ sì tẹ̀lé mi Zaidu wá dọ́dọ̀ ànábì wọ́n ń pè wò mí n ò ní bọ̀ ọ̀nù jẹ́ ìṣẹ́jú kan níbi tó súnmọ́ ànábì dé tánà ìbá náwó báyìí ó ti gbọ́ yé tó bá ṣe báyìí ibẹ̀ làwọn odi ti kọ́ ká máa fọwọ́ sọ̀rọ̀ ànábì ìfẹ̀nú bá sọ̀rọ̀ láàrin yẹn tó bá ṣe báyìí ó ti mọ̀ tá ànábì sọ àfẹ́ àdé fi wá sí ọmọ kó fẹ́ kú yóò mú mi nù ló bá lọ gbé apẹ̀rẹ̀ wá.
رجالا وركبانا ó tí wàá mọ ìṣára pàápàá iná bọ́lá wí. على كل ضامر bẹ́ẹ̀ ni wọ́n tó ọjọ́ máa ṣẹ́ ọ̀gá rẹ̀ sọ fún akó lálejò ó ní ọmọ sọ̀rọ̀ ní sọ ló bá ní àwọn tá a jẹ lówó ti dé o. ọ̀gá ni kò ní yí ọ ọgbọ́jọ́ freedom jọ́nà kan máa lọ lé bàbá rẹ̀ lókù. Zaidu wá study ànábì fáá صلى الله عليه وسلم ó wá gbọ́ yé láì fẹnu sọ̀rọ̀. الله mo rò pé ẹ tẹ̀lé mi. ومن كل ذي فج bàbá rẹ̀ àwọn tó lọ Mẹ́kà bá ní Zaidu نعم tí ń tawaf tí ń tawaf tí ń tawaf lé ọlọ́run bá mọ́rọ̀ tawaf wa ọ̀rí bá náà أتيناك ọ̀rí wí. لبيناك جئناك ربنا إليك هربنا والأنام تركناه máa fà bọ̀ ọ́ padà rí. نطوف نحج ببيت حجه الرسل قبلنا ọ̀kàrẹ̀ نحج لبيت ní a bá rí ara ayé àṣẹ ti rí a bá pàṣẹ àjìtì òfófó ẹlòmíì tó bá lọ ra nǹkan lówó dé kò tí ì débi tí ó ti rajà tó bá rò fún yóò kú lọ́jà ni ó ń bọ̀ àlẹ́ nu a rí nǹkan lónìí yóò máa ṣe bí àǹkùlú kí ló ṣẹlẹ̀ á ní ẹ gbọ́ ibi tẹ́lòmíì ti ń wo òfófó ẹran ti jèlúbọ́ tó lọ rà ó tún fi lálé ẹran jẹ láwèrè ìbẹ̀rẹ̀ ti jí owó yọ mẹ́lòmíì la yóò wá máa sunkún bíi mùsù ìwọ kọ́ mo rí ibú òfófó tó ń ṣe ká jẹ̀mọ́ ò dáhùn نعم ká bá kọrí ilé jẹ̀mọ́ ò dá mi lóhùn dá mi lóhùn dáadáa bó o lọ wí ọmọ mi. أتيناك لبيناك جئناك ربنا bàbá rẹ̀ Harithatu bàbá tó bí àti Kaab tó jẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ lọ bí àbúrò bàbá rẹ̀ ní a bá di gàrà owó tí wọn kó lọ́jọ́ náà yóò lé ní 150 million sí pé ẹ̀ǹso bólẹ̀ pé ẹ ti ọ́ní Mákà ni gbàrà tí wọ́n dé Mákà báyìí ilé ànábì ni ẹ lọ yorùbá ànábì dáadáa bó lọ wí. إليك ربنا والأنام تركناه ẹ wá dúró lẹ́nu ọ̀nà wọn wá kí ànábì ní gírímánkáì wọn ò kí ní gírímánkáì wọn sálámà sílé ànábì wọn antum jíranù lẹ̀ wọn kó ẹ sàbò ànábì ẹ gbọ́ tafu kúnà àníyà wàtútì ìmúnà jáìá wàtúgìsúnà màlúhù. nǹkan mẹ́ta tí wọ́n sọ nù pé ẹ sọ lórí ibú nìran yìí agbọ́n tó kà wá láyà Ànábì ní kílẹ̀ gbọ́ wọ́n ní dára kódà ẹni tààrà ní ilé yín náà ti máa túlẹ̀ kódà kí ni ìran yín ẹ gbọ́ tó kí ìsúná màlúhùfà gbogbo ẹni tí ó bá jẹ́ ọ̀lẹ ẹ̀yin lẹ́ẹ̀ máa ń ràn lọ́wọ́ ọmọ wa ń bẹ nínú ilé yìí ọmọ wa ń bẹ nínú ilé ìwà ní Muhammad ọwọ́ agbókọ́mọ rẹ̀ ń bẹ ńlẹ̀ ké wà farapa jí a lọ máa mú lọ. ó ti ṣe wòlíì màtẹ́kọ̀ ìwọ́tọ̀ kí àfa ọmọ rẹ mọ́ sọ́dọ̀ pé ọba tọmọ rẹ jẹ́. wọn ò sọ́pọ̀ àti ń wọ ọmọ yìí ti pẹ́ kí wọ́n máa kanra má nẹ́bi ọba ọmọ rẹ ńlẹ̀ ké ọ̀ ń ṣépè láàfa tọ́ba bá ń lé ọtí kìlọ̀ sí. ó lé mi ò rán ní kéwúké kó sì máa mú gbó àbọ̀mọ̀ rẹ tó lọ́wọ́ àti tó láyà tó wá fàákù láàrin agbo níjọ́ tí yin báńgà sọ lọ mú ìwọ ìyá àyà ẹ̀ wọn ò dá mọ́ o káì ẹ mójútó bó lọ wí. أتيناك
labbaynaka. Ànábì ní kí ló kọ ọmọ náà wọ́n ní Zaidu ní jẹ́ Ànábì ní Zaid jáde ó bá jáde báyìí ó ní sọ ọmọ wọn rí ó ní bàbá mi ni ọmọ náà ló mọ bàbá òun wọ́n tó deny òbí rẹ̀ ọ̀ sí ẹ̀sìn ọ̀fẹ́ ṣèyàwó ó ní bàbá òun ń roko ni ọwọ́ lọ rẹ́ǹtì bàbá rẹ̀ wá dé fìlà bí àdému lójú agbo náà kí bàbá ọkọ kó náwó bàbá rẹ̀ wá ń gọ ọjọ́ kan ọjọ́ ẹ̀yẹ rẹ̀ ó sì fi pamọ́ ọmọ rẹ̀ ò fi ọ́ pamọ́. Allah. ọlọ́mọdé ń fò bí mi pamọ́. àmì àtẹ̀mí náà. ìgbà náà ń kọ́ ìyá rẹ̀ ò bá yarọ bó ti yarọ tó èrò ọ̀nù. ṣebó ń lóbi ọ. abaruli birri. olóbi wo lóríire ẹ̀yin ọmọ tẹ́ ń dín náà òbí yín ẹ̀ sálálù bá dìkọ̀ ọmọ. birruli walidaini. òbí. tanalu bi. òbí. sa'adata wa rakha'a. ara wọn láti ṣoríire Zaidu lóòótọ́ ó sọ ó hà ó ní bàbá mi ni àgbà bàbá mi sì ni bó ló wá jẹ́ ọlọ́run náà bá ru owó kalẹ̀ 150 million wọ́n láà fẹ́ ra ọmọ ìlọlẹ́ padà kì í ṣe ẹrú ọmọ ọlọ́lá ni wà nẹ́bí ọmọ abìrán ni wàhálà ló dé ó pàdé àgbákò wọ́n jí gbé ni. abaruli birruli walidaini. Zaidu wá dúró láàrin ànábì àtàwọn bàbá tó bí wọn ò mú ìyá rẹ̀ lọ wọn ò mọ́bìn lọ́bi tó le ẹ̀ tẹ̀ mọ́bìn tráfù ká ẹ jẹ́ ṣọ́ra. gbàtí ìsàfisè ẹ̀dá tọ́lọ́run dá obìnrin tọkùnrin bá ṣe akin tẹnitọ́ ọmúláyìn bá ti lè sọ̀lẹ̀ wọ́n arrest ẹ̀ torí wọ́n mú tí wọ́n bá ti lè mú ọkàn surrender ara rẹ̀ ni. kí ni ń ṣèwọ ọ̀dọ́ ọ̀ ń kọ́lé kò tí ì kọjá foundation level ó wá gbé girlfriend rẹ̀ lọ jọ tẹ̀lé mi ká lọ kọ́ lọ́wọ́ lọ́wọ́ project wa ibi tó ti parí ẹ lọ́dún yàrá ẹ̀ ní yàrá ẹ̀ ní lórí ilẹ̀ ẹlẹ̀ tí náà wá sún wo ó ti ẹ̀ fẹ̀ tí ẹ bàjẹ́. fa ahsin fihima ihsana abudin. ẹlòmíì mọ́tò rẹ̀ ó ti fi hàn lórí fóònù bó ló fẹ́ lọ watch out wo dáadáa factory fitted AC tapping glass alẹ́ ọkọ̀ wọn ní dé ABS mú táwọn sọ gbogbo wèrè ìwọ́n sọ fún mi pọ̀ fẹ́ kájọ ntọ́tọ̀ bá kájọ tó bẹ̀rẹ̀ àárẹ̀ yóò ná owó nǹkan kó tó gbádùn. fa ahsin. wọn ò mú yẹ ẹ lọ́wọ́ wọn ò mú ya rẹ lọ́wọ́ sọ̀ọ́dá tóbi wọn ò mú lọ́wọ́ torí kíni ẹni torí kíni bóyá ogun ni wọn bá pàdé lọ obìnrin ò lè jagun. yes ọfẹ lọ bìkan yóò gbóná yóò tutù ọwọ́ akó ogun ọmọ tó bí lọ wọn ò ní fọwọ́ kan kan àrẹ́sì ọmọ rẹ ni tiẹ̀ bàjẹ́ nu wọn mọ̀ pọ́n bí ìdún lójú rẹ ni ta ni ó sẹ́yìn yẹn ìjáde ládùúgbò wa tọmọ rẹ bọ́ ó yá ẹ fẹ́ sí wọn ètò bá kọ́ gba kùmọ̀ tó ní pàà yé orí mi ò ọkàn dákú ni ṣèbí ó yẹ kí ìwò kúkọ́ ọmọ rẹ ó sẹ́yìn ẹ ni orí ibú ni kọ́ ọmọ sàárè ọmọ ha jẹ́mọ̀ ọ̀dà mọ́ mo rò pé ẹ fẹ́ gbọ́tàn ìdílẹ̀. fa ahsin fihima ihsana abudin. wí dáadáa. yakhafu Allah. jẹ́wọ́ ọ̀dà mi ló mọ́. man rafa'a as-samaa. Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. ló bá ní èmi ò fẹ́ owó yín n tó jowó lọ ni mo fẹ́. kí ló tún jowó lọ ó níyàwó jẹ mi mo níyàyò ọkàn ẹni tí ò níyàyò ọkàn ṣàgbákò ìwà àfáà tó ti ṣàdúrà tó ti yẹ ọ lóde
nígbà iná ìyá yọ̀ọ̀kà àgbà tí wọ́n fi àmàlà jú ọ lójú ṣùgbọ́n ọtí pa wéèlù bọ́ máa lọ lé níbi òkú tèmi náà dà àmàlà dé lójú bá wú bàìbàì bí ẹ mọ́ tó bọ́nú ògì ọmọ ìgboro fi wá yọwó lápò rẹ níbi kàràhàn wá ṣépè láàyè. jẹ̀mọ́ ò dá mi lóhùn má ni ṣé mo lè wí yòókù. ànábì wa ní kọ́ndíṣàn méjì mo fẹ́ gbé kalẹ̀ ẹni kílẹ̀ àkọ́kọ́ ó ní ọmọ yìí ẹbí tó bá ṣe èmi kó mú ẹnìkan nù mí àtẹ̀yìn tó bá ṣe èmi ló mú mo yọ̀ǹda rẹ̀ láì sanwó tó bá ṣe èmi ló mú ẹ sọ yìí tẹ́ ẹ fẹ́ gbà kí n fún yín. Zaidu wa wojú bàbá rẹ̀ ojú ànábì ó là ànábì ìwọ ni mo mú. sallallahu alayhi wa sallam. ìwọ àfáàtọ̀ wà ń bí ǹjọ́ ọmọ kí òrẹ́ lè mú ọ dípò òbí rẹ níbi tó ya wèrè dé. ànábì tọ́jú Zaidu fáá ó sì gbàgbé pò ń lóbi ẹ tọ́jú ọmọ kéwú mọ́. wọ́n mú kàn wá fún aníjẹ́ òní ọlẹ́hàn náà múra rẹ̀ ó balẹ̀ mo ní ẹ̀sà tì mọ́lẹ́ kókó ọmọ jẹ náà wọ́n á ń jẹun bíi kì mo máa sá lọ ó ní sá lọ mọ́ kí ló dé ó ní kí ni jẹ̀ lè wá tójú yìí lọ. ọ̀ ń jẹun lójú ọmọ kí ló ń ṣe bíi wèrè ibi ṣe ń pọ̀ ọmọ ọlọ́mọ lábẹ́ rẹ̀ wọn ò ní rí kéwké ìwọ nìkan ní ń fọ́ eegun ajá ni ẹ̀sìn ní kì í ṣajá ajá asabu shakur ni ajá bolo wi. فأحسن فيما إحسان عبد. Ànábì wa dúró bàbá rẹ̀ wá ní ọdínà ìwà ọmọ àlè ni ọ ẹ gbọ́ ọsà òbòdìyà kọ́ máa jẹ́ ẹrú ọ̀sà lẹ́sàájú èmi bàbá rẹ̀ lọ àtìyá rẹ̀ ó ní mo fara mọ́ àṣì ọ̀gá gbọ́dọ̀ tọ́jú ọmọ ṣẹ́ kó fi gbà pé bàbá mi ni mo dúró tì ìyá mi ni mo dúró tì ha ètò Ọlọ́run fún mi kó má yí padà sáyidá àfọmọ kí ó tó bá jìyà lókù kí lẹ̀ ń bá ká ẹ̀yin ọ̀gá tó bá já àfà ó yẹ kó lè lọ sọkù fọmọ kéwù kódekódà gíní àfà wà ní kó sílíìmù ẹ̀ ṣùgbọ́n ẹ̀gbọ́ ṣùgbọ́n àná ń tẹ̀lé ọ̀ká kó tó di pọ̀ bímọ tó ọ̀ràn júmọ̀ ṣùgbọ́n ọmọ ọlọ́mọ lọ́ọ́ fi ń sọmọ tó wà ń jẹ búrẹ́dì tó ọ̀fọ́mọ kéwù jẹ tó wà ń ranjú ànábì bá ranjú ni ànábì sí ọ̀tún wà lọ́dọ̀ rẹ̀ kan abirahim ànábì yòǹbó rẹ mọ́ ni. sallallahu alayhi wa sallam. fáwọn sibiyan fáwọn ọmọ kékèké kal abirahim bíi bàbá ni máa ń ṣe sí ẹ ẹ̀yin ọ̀gá ẹ̀yin aṣáájú ìlú ẹ̀yin aṣáájú ẹ̀ ṣe bàbá fún wa ẹ wà nípò ní ẹ ronú ẹ̀yìn tó fi lè mú ọmọ tó ti bàbá rẹ ti pẹ́ tó wà ń bá yín lọ lé ibi náà ti tó mi. ẹ mọ́mọ́ lóde ọwọ́ àfún ní wàásù kan wákàtí méjì ọwọ́ àfún ní wàásù ó ní ẹfún yìí ní wàásù níbi tá a fà mí lójú àánú dé ọmọ tí a tún máa dúró tì mí wọn ni àwọn tí ó dúró tì bàbá wọn tún pín yàn lówó ọmọ kí ń pínwó lọ́dọ̀ ọtí a dórí ọmọ kékeré tó káyìn ní à ń pínwó bọ́ni wọn ti sá lọ lé. Allahu Akbar sẹ́ni pé tọmọ sẹ́ni ń bá bọ̀ àti wàá débi tìkínní nísìn. ọ̀gá. jẹ̀mọ́ ò dá mi ló mọ̀. naam. bàbá rẹ̀ ó ní ànábì wa dì lápá mú. ó ní ẹ̀yin gbogbo Quraish ọmọ yìí lónìí ó lé mi ló ń bá lọ ó ní mo sọ́dọ̀ ma. Allah. kódà tí n bá kú ó lè jogún mi.
ibẹ̀ ló ti di Zaidu ọmọ Muhammad kí àyà pé ẹ máa pè é pẹ̀lú ọkọ̀ bàbá wọn kó tó sọ̀kalẹ̀ ọmọ ànábì ni wọ́n ń pè ẹ tí wọ́n ń gbọ́ nísìn ọlá pé ó ṣe dáadáa sáà ànábì ànábì wa tàbá nà rẹ̀ pé mo sọ di ọmọ mi ẹ̀yin tẹ́ ń tẹ̀ láàfáà yín ká sọ lè pè yín lọ́mọ ẹ̀yin ọ̀fọ́n. àfáà yín fi wá ń fi ó wá róòlù aṣọ ó wá fi rọrí pé ẹ̀ sáà ní dùn mí lọ́rùn níbi tẹ́ ẹ yẹ ó lè dé. ń lọ wẹ̀ yóò wá mú owó lọ kọ́kọ́rọ́ ibi tó fowó sí ọ́fíìsì ẹ̀kẹ́sùn àṣùbà àti òfòrò ní òtò yọ bẹ́ẹ̀ bá fọ́ lérí kìkẹ́ yọ owó ni a máa wo ohun tí ó ṣẹlẹ̀ wọn ò dá mi lóhùn mọ́ ṣèbọ̀rọ̀ ànábì ní sọ kálukú ọmọ ẹtí ẹ irú ọmọ sẹ́wọ̀n lọ jẹ́ fọ́gà rẹ̀ sọ́mọ àbánújẹ́ ní àná àbọ̀mọ dáadáa. ó sì lọ kó sìmẹ́ǹtì tà ní sáìtì lẹ́yìn ọ̀gá tó mú ọ lọ bí iṣẹ́ wà lẹ̀ wọ̀n ọmọ ṣẹ́ ọlọ́yọ wáyà lára gànà conduct ó sì yọ wáyà ó yọ ó sì jọ ṣe ni olóyọ wọn ò lè mú ilé bí iṣẹ́ ẹ̀ lè wọ yàrá olówó àfi kẹ́ kó lè lọ lóru wọ́n gbọ́kọ̀ wá fọ́gá rẹ̀ àgbàtọ́ yọ compressor ọ̀pàrọ̀ bátìrì ìyẹn sì yọ kòkò dí mọ́tò tí kò bá ọ̀gá rẹ̀ ọkọ̀ títẹ̀ ó yọwọ́ yẹsẹ̀ ọkọ̀ bá ń kùn kí ni ẹ gbé wá lára mọ́tò kí ni ẹ gbé lọ àgbà tí ẹ lu ọ̀gá rẹ̀ tó fọ́ lójú àwọn navy wọ́n nẹ́ wọn náà má pọ̀ ọ̀gá ọwọ́ mi lówó wà téyìn ti ń po ẹ̀jẹ̀ lẹ́nu ó ti pọ́ táyà bàbá nóbì yìí bó lọ wí jèrè. Abaruli birruli walidaini. Ẹ dá mi lóhùn. Tanalu bi. Wakama ahaba Zaidu nabiyya. Bí ó sì jẹ́ nù níbi kéwù. Zaidu òun ló fẹ́ràn ta ni nabiyya. Anabi. Gẹ́gẹ́ bí Zaidu ṣe fẹ́ràn anabi Muhammad torí maharifa wà mí ọ̀rọ̀ anabi là ń sọ lójó jẹ́ wakama ahaba Zaidu anabiya n bó ṣe pé Muhammad ni ẹ gbọ́ tó ó wà ní wà á fẹ́ra wù ala ummihi wa abihi anabi wa mú Zaidu wa mú anabi Muhammad ó lápá lẹ́mìí rẹ̀ ju bàbá àtìyá tó bí lọ ibi tí ń bọ̀ nù àáfàá yín ń ṣẹgbẹ́ bàbá yín kì í ṣẹgbẹ́ ìyá yín wọn ò dá mi lóhùn mọ́ ọ̀gá rẹ̀ ń ṣẹgbẹ́ ìyá rẹ̀ torí ibi tó ti máa rí owó tó fi tọ́ ìyá rẹ̀ ọ̀gá rẹ̀ ló fi lé ọ lọ́wọ́. tá ànábì fi dúró tí Zaidu fi ní ànábì ní ń bá lọ kí ló ń ṣe wá kì í ṣe wá tó sọ bí kánrin yín ti gbéyàwó yín lérí àfa yín ẹ ti fail tẹ́ ẹ bá dojú ogun èyàn rí ìyàwó mọ́ ọ ìrí ń pa mọ́ ìfẹ́ wo lọ ń lò kí ló ti bàjẹ́ fún ọ tó fi kọ́ ọ nísìn ọmọ tó torí ẹ gbèpè ló ti lọ ọ̀n bá àfa rẹ̀ tẹsẹ̀ kò tí sọ wọ́rọ́ ti sá lọ ó wá ẹjú ó ní ìrọ̀ ọmọ yẹn mọ́ ó ti kálù bàdíkà kúrò lára ẹ̀ ẹ jẹ́ lọ change bẹ́ẹ̀ lọ̀gá rẹ̀ ọ̀gá rẹ̀ ntọ́tàlá jí àgbà tí ẹ bun àfa àgbà lẹ́lùbọ́ lábẹ́kúta ẹnugbọ̀n yẹn mọ́ kẹ́ ẹ lọ́ọ́ kẹ́lùbọ́ àwọn akọ àwọn kan wá ń ju tiẹ̀ lẹ̀ alájí àgbà náà wà lẹ́yìn àwọn fi kún tiẹ̀ àwọn fi ń kún tiẹ̀ wọ́n fi ń kọ́ lùbọ́ wọn àwọn adọ́dọ̀ àfa àgbà náà tí ń ṣe fà báyìí ṣèbí ẹ bùn á ní bàbá ni wọ́n ń dalẹ̀ mọ́ kó ni wọ́n lálẹ́ baríkà wọn ni wọ́n kó fún ọ.
ẹ tẹ̀lé mi jama anabi Muhammad yìí wà ní wa khalatahu bi ahalihi wa banihi níbi tó wá sọdọmọdé wá pín fámìlì rẹ̀ jọ ara yín lọmọ yìí o ara yín ni Zaidu yìí o gbogbo ntẹ lẹ́tọ̀ọ́ sí ló lẹ́tọ̀ọ́ sí àsọmọ kéwú ọmọlé àfa rẹ̀ ni. ọmọlé ta ni ọjọ́ ọdún ọ̀sìn sá lọ ọba àfa rẹ̀ pẹran kí ló fẹ́ lọ jẹ́ lẹ́yìn à ń lọ ilé ọdún kí ni ń jẹ ọdún tó dàbí àlùbáríkà. má ṣọdún kẹ bẹ́ẹ̀ ni ọ̀gá rẹ̀ sẹ́gbẹ́ méjì ní túbọ̀ ọmọlé ọ̀gá rẹ̀ ni ọ́ ọmọlé ọ̀gá rẹ̀ ọ̀gá tó kọ́ ńṣẹ́ ọ̀gá tó yagbá fún ọ ọ̀gá tó fi ọ sọ́gbá tó wà lọ́mọṣẹ́ tó ti kọ́lé níbi owó ọ̀gá rẹ̀ tó ń jí tó ti ralẹ̀ tó ti ra mọ́tò pamọ́ tó ra kóró pé níbi owó ọ̀gá rẹ̀. ọ̀gá rẹ̀ gbọ́dọ̀ wá kí ọ lé yóò dákú ni fún àga tó kólé àti tv àti ac tọ́gá rẹ̀ ògàn òróró rà fáànù nígbà ẹ sì ba yé ẹni ẹlẹ́ni jẹ́ ẹni tí ń forí jágbó tó fi yín sọ́gbà ẹ sọ́dọ̀ lórí ibú fíríjì olójú méjì nílé ọmọọṣẹ́ wọn ò dá mọ́ ọ̀rọ̀ anábì lẹ́ ń gbọ́ lálẹ́ tó o bá ti yọ̀ǹbó rẹ̀ wọ́n ni wọ́n á sì bá wí jọ̀mọ́ ẹ̀ dá mi ló wa kana الرسول كان يشتاق إليه إذا غاب الله صلى الله عليه وسلم Ànábì tá wí tí ó bá wá rí Zaidu gombe Ànábì máa dárò bó Zaidu lọ àṣẹ tí ọ̀gá rẹ̀ ò bá ti mọ jẹ̀rán rẹ̀ àṣọ ìsọmọ alálùbáríkà ọ̀ tí sínú ẹ̀mí rẹ̀ Ànábì máa jẹ̀rán Zaidu bó lọ́mọ ẹ̀ wá lọ bó lọ́mọ ẹ̀ wá lọ bólọ́mọ ẹ̀ wá lọ ìdá àgàbà àníhò ẹ̀ gbọ́ wọ́n yà fúráhù bí kò tó mi ìdá àádá ilé yìí tí Zaidu bá tún wá yọ báyìí àníbi wọ́n máa dunnú kódà Àìṣà sọ̀rọ̀ kanjọ́ kan ẹni kí ló sọ ó lóun ò rí òhò ànábì rí bó ṣe jí ọkọ òun tó ò rí òhò rẹ̀ rí àfọjọ́ kan péré ṣé mo lè sọ fa Àìṣà tó. فعائشة ميمونة وصفية وحفصة تتلوهن هند وزينب جويرية مع رملة ثم سودة 63 نسمهن مهذب bọ́ọ̀sì ń ké ń wọ̀ mí lára kódà ẹ kéwù fún mi láti jẹ́ náà la ilaha illallah. فعائشة ميمونة وصفية wọ́n ti sìn hajj gbogbo yẹn lálùbáríkà. وحفصة تتلوهن هند وزينب. Ànábì Muhammad صلى الله عليه وسلم يفرح بقدومه إذا عاد إليه ويلقاه لقاء لا يحصي بمثله أحد سواه. Àìṣà ló wá sọ̀rọ̀ yìí ẹni kí ló sọ oníjọ́ kan Ànábì rán Zaidu níṣẹ́ Ànábì sì wà lọ́dọ̀ ọ̀hún bó ti fẹ́ràn Àìṣà tó bá Ànábì ṣe gbọ́nà tó ní ẹkúlé ó kàdìdé ní òhò ni lẹ́yìn aṣọ tó fi bo ìdodo rẹ̀ síbi ìtàn báyìí ló fi lọ sílẹ̀kùn fún tó sì wà lọ́dọ̀ Ànábì wa ń di máa sọ dé dáadáa barakallahu fik ọ sórí rẹ ọkàrí ọmọ gidi Ànábì dìde ní òhò láti lọ pàdé Zaidu ẹ̀yin ọmọ ṣe àrísọkún ọ̀gá yín ò rán yín sẹ́ni kó má sun ẹkún bẹ́ẹ̀ jíwó ẹ̀ jí tó rán yín bọ́ọ̀ tí ń bọ̀ lóyún ọ̀gá rẹ̀ wá fẹ́ ka owó ó wá yín kọ́kọ́rọ́ sílẹ̀kùn lẹ́yìn olórí ibú ń bẹ níta ṣèbó yẹ kó ní jẹ́ àjọ ká ní àṣọ ìsọmọ àlìjẹ́nnà
mo wọlé o ń ṣe nǹkan lọ èyí mo ní wà náà ńkọ́ olórí ibú àsóyẹ mo fẹ́ kẹ́ gbọ́ yé tí Zaidu bá yọ lọ́ọ̀kan báyìí nínú ọ̀nà bí mo á dùn níbi tó jọ́ ọmọ àdùnnú dé sọ́mọ àdùnnú nìwọ. bí ìbéèrè tó ga tó lọ lódù búlọ́ọ̀kù ní sáìtì ọ̀gá rẹ̀ tó ń tún ta ojoojúmọ́ ní pé tó ń bẹ ní tipa múlẹ̀ pé ẹ pé ní 10,000 yìí mo ní 2 àrùn lọ́ọ́ ìtọ́jú ẹja lura wọn. àwọn ọmọ bíríkìlẹ̀ á dì í pẹ̀lú sìmẹ́ntì àpò kan ẹ bá ń kó méjì mi náà sọ́sáìtì mi lọ́wọ́ yóò wò torọ́ ti bá tọ̀gá rẹ̀ jẹ́ dàbí ló jèrè. Fa'ishatu Maimunatu wa Safiyatu. ọ̀rọ̀ Zaidu ní sọ lálẹ́ yìí o Zaidu tá a wí yìí o ó kú lójú ayé ànábì ni o. La ilaha illallah. Wa Hafsatu. bí n bá lè ba débẹ̀ lálẹ́ ẹ gbọ́ bó ṣe kú njọ́ tó kú ànábì ló lọ túfọ̀ nílé wọn. àgbọ̀ ànábì wa ń ké sábẹ́ ní irú bùkà wo ni irú ẹkún wo lọ ń sùn yìí ẹ gbọ́ ó ní bùkà ọ̀là habib lè habibi. Allah. ó ní kì í sọmọ sẹ́mi ló kù olólùfẹ́ mi ni. ó wá mú ọmọ rẹ̀ Usama ànábì bàbá rẹ̀ ti kú mo tún sọ̀wọ́ náà dọ̀rẹ́ mi. ẹjọ́ ẹ̀yin ọmọ sẹ́ ẹ lọ di olólùfẹ́ ọ̀gá yín ẹ̀yin ọmọ kéwú ẹ lọ di olólùfẹ́ àfa yín ń tẹ́ ẹ fẹ́ jí kó yẹ kó bá yín lẹ́jọ́ àlùbáríkà tẹ́lẹ̀ ló yẹ kó bá yín lẹ́jọ́. Fa'ishatu Maimunatu wa Safiyatu. ibi tá a bá dé lónìí torí a bá débi ijọ́ tí ò níyàwó tànàbí lọ́ọ́ bá tọrọ ìyàwó ìgbà tó dá àyè kan Ọlọ́run tún ní ká nábì ò fẹ́ yàwó ẹ̀. ẹ gbọ́ díẹ̀ nítorí rí bẹ́ẹ̀ fẹ́ síbẹ̀ kò bá nábì sọ̀tá. ó gbọ́ yé gbogbo tó bá wu àfa rẹ ni máa wù ọ ọmọ ẹ̀ná kó ń bẹ́ẹ̀ wọ́n nìkan ni oníwọ̀ bíà kásẹ̀ ń bẹ̀. Wa Hafsatu. ó yà fa iwo ta. Tatiluna Hindun wa Zainabu. jẹ́mọ́ mi ò dá mi lóhùn mọ́. ha Ọlọ́run wọlé àfẹ́ tá nẹ́bì ní ti Zaidu gbogbo ọtọ tó a mọ́ Ọlọ́run jẹ́ ajọ́ lódodo. Àmín. ẹ ṣe àmín ni. Àmín. Ọlọ́run Zaidu wọn ààrẹ alálùbáríkà ẹ̀yin ọmọ ṣẹ́ ẹ̀yin followers gbogbo yín ipò rẹ̀ ní kẹwàá ẹ̀yin ọ̀gá ẹ wà nípò ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. sáà balance kò ṣe déédéé ànábì náà mọ iyì àpọ́nlé tí wọn náà ń fún ẹ̀yin ọ̀gá náà ní tẹ́lọ́rùn tọmọdé bá sin ọwọ́ náà sin padà ọwọ́ afẹ́ nọmọṣẹ́ ọwọ́ lọ mú irin ó ti pọ̀ jù ó ní gbé ọwọ́ rẹ ní tébù ó wá mú òdì àdá kàn torí kíni ó ní ọ́ìlì dúdú lára mọ́tò tí wọ́n fi ra ẹrin elékùkù ọwọ́ amú chéènì ọ̀kadà ọwọ́ ìdèyàn lọ́wọ́ àtẹsẹ̀ wọ́n lé mi lóde ó ní kò há plọ́ọ̀gì dáadáa chéènì ló wá kù ṣé ẹ mọ̀ pé bil mu'minina ra'ufur rahim ẹ̀sìn yorùbá nàbì. Sallallahu alayhi wa sallam. bil mu'minina Ra'ufur rahim. ẹ bá wí. Bil mu'minina Ra'ufur rahim.
anabi Muhammad بالمؤمنين ẹ bá wí رؤوف ẹ رحيم má wí بالمؤمنين رؤوف رحيم ó kẹ̀kẹ́ tá a wí o wọ́tọ̀ wí tiẹ̀. Ó yá. بالمؤمنين رؤوف رحيم بالمؤمنين ǹjẹ́ tó bá ti kó bàtìrì jáde ọ̀gbọ́dọ̀ tó kó mi mọ́. رحيم bílí mú mi nínà. رؤوف رحيم بالمؤمنين رؤوف رحيم. ọ̀rọ̀ sẹ́dùn lásán ọlọ́run jẹ́ jíjọ́ mẹ́jọ lọ. آمين. mo fẹ́ sọ débi tó ti kú. kódà ń jẹ́ tí ó kú anabi sọ pé yóò kú. ogun mọ̀ọ́tàtà anabi lè lẹ́lọ́ ẹ̀. tẹ́ ẹ bá dojú ogun kí sẹ́dùn ó gba ọ̀pá kó gba fúláàgì tí ẹ bá pa kí jáfàrò gbà tí ẹ bá pa kí abudulayi bẹ́ẹ̀ náà rà á kó ṣe kí ni kó nù gbà bí ẹ ṣe pọn mẹ́tẹ̀ẹ̀ta lera wọn nù. لا إله إلا الله. wáyé tó ní tí ẹ bá pa kó tó kù lé ànábì tí wọn kò yóò kú. Allahu akbar. الله أكبر. ó wá ní tí ẹ bá pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta mùsùlùmí kí wọ́n yẹn lómi tó bá tiẹ̀ lọ́rùn náà wọ́n yẹn Khalid ibn Walid Sayfullah il-Maslul. òun wá lé ń tiẹ̀ la yanam wala yatruk ahadan yanam kò ní sùn kò ní jẹ́ lómi ò sùn. ìjẹgbọn Allahu akbar. الله أكبر. jama ibi tá a bá dé ni ẹ mà Ọlọ́run mọ ló kù ní sọ̀rọ̀ آمين. orí olówó a máa gbọ́ yòókù àwọn ibi tá a gbọ́ dé ṣe é téèpù ẹ̀ mọ́lẹ̀ ẹ lè tún sọ fẹ́ lómi tẹ́ bá délé إن شاء الله. pé gbogbo ọmọọṣẹ́ tí o bá ti lọ́ọ̀yà sọ́gà rẹ̀ yóò parẹ́ ọ̀gá tí o bá láàánú ọmọọṣẹ́ yóò ṣòfò kò ní jèrè balance ni tó fi lè mú ọmọ kan sọ pé òun ò lọ lé mọ́ ọ̀dọ̀ ànábì ló ṣe kí ni tí bá ń rí fìtínà kò ní dúró kò ní ṣe kí ni o kò ní dúró ẹjẹ́ àtẹ́wà àdúrà wa ọlọ́run àbẹ̀ ọ́ ẹni Allah الله ẹ sọ bẹ́ẹ̀ dáadáa الله ẹ bá wí bẹ́ẹ̀ dáadáa الله Abdullahi badada wabil ulama il-amilina nígbà ilé wí dálẹ̀ kó tó débi bi ilmihim. وبالعلماء العاملين بعلمهم ẹ tẹ́wọ́ yín ni. وبالأولياء سالمين من الدعوى dákun tẹ ọwọ́ rẹ ni o. وبالبيت والمساء وزمزم والصفا mo ti ní ká máa kí òbí mi. zamzam wal masaa. وبالبيت والمسعى وزمزم والصفا وبالحرمين وبالحرمين الآمنين من الأسواق أبيا wọlé àwọn tí ń dákọ̀ yìí. وبالمسجد الأقصى وبالجبل التي تحط عليه سيئات كما يروى وبالجبل الذي تحط عليه وبالمسجد الأقصى وبالجبل الذي تحط عليه سيئات كما يروى kakọ̀lẹ́ ńlá tí alẹ́ ha ni ó jẹ́.